Abike o, Abike Alara, Abike Alara. Orí kò gbé kó fi dára ire. Ọlọ́wọ́ ara, Abike, Abike Alara. Ìyàwó ilé, ẹ má gbọ́kọ́ lórí pàtẹ́tẹ́. Ilé ọkọ, ilé ẹ̀kọ́ ni. Ó jẹ́ fọ́kọ́ lásìkò. Bọ̀wọ̀ fún ọlọ́bẹ̀ ló lọ́kọ́ ṣọkọ yọkọ̀tọ̀. Torí ọkọ wọn lóde lọ́pọ̀ ló ṣe pé tiẹ̀ fún. Tá a bá mórí délé ọkọ ká tún fi wà kú. Bí wọ́n bá ń tọ̀ ẹ́ jọ̀wọ́ ó má tanra rẹ̀. Àfọ̀gbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í ṣe wà wù. Alágẹmọ ti bímọ ẹ̀tàn àìmọ̀ ọjọ́ dọwọ́ ẹ̀. Ẹlẹ́rù ló bí agbẹ́ ká tó bá a fọwọ́ gùn. Abike o, Abike Alara. Alright. Thank you very much. You shake it, girl. Dọ́pẹ́. Ṣé orí lẹ́yìn Ọlọ́run bá ìwọ ni màá tún máa ṣe títí láéláé? Kí ló wá lè tó yẹn? Ṣé o lè mọ adúrò orí tó ṣe fún mi lénìí yìí? Wá dúró ọbẹ̀ tó bá mi ṣe kalẹ̀ yẹn. Ṣórí mo wà ṣọ́ ìpè ẹ̀fọ́ tó tiẹ̀ bá mi sè yẹn tí Jíbọ́lá bá máa jẹ nínú ẹ̀ báyìí ó máa so love inú ẹ̀ máa dùn gan because ó máa ń like àti jẹ ẹ̀fọ́ gan ni. Orí mi thank you so much. Anyway, ṣórí ọbẹ̀ ẹ̀fọ́, ọbẹ̀ ẹ̀gúsí àti ọbẹ̀ àpọ̀n tí mo bẹ̀ sè yẹn. Anytime tó bá ti fẹ́ jẹ ló máa gbé jáde kúrò ní freezer tí wàá microwave. Ṣó wá rí ọbẹ̀ ẹja yẹn tó bá ti fẹ́ gbé kaná ò ní rò tó bá ti rí pé ó ti gbóná díẹ̀ wá kọ̀ ṣe ìkẹ́ ni torí tó bá rò ẹja inú ẹ̀ máa rún. Oh, that's true. Okay. Ọ̀rẹ́ jẹ́ kí n ti wá máa lọ. Hi, baby. Baby. How are you? I'm fine. Really? How was your day? That's good. Uncle Jíbọ́lá, ẹ káàsán. Malola. How you doing? Mo wà okay. Ọ̀rẹ́ and you, you guys are still together. Well done. Baby. Yes. Mo ti bẹ prepare oúnjẹ sílẹ̀. And ẹ̀fọ́ tó máa like yẹn ni mo bẹ ṣe. I can see the table is set already. Yeah, mo dẹ̀ ti bẹ ro sẹ̀mó sí. Yes. You know what? I'm just gonna take my shower and I'm gonna come back here to battle with the food. Okay. Malola? Alright, èmi náà ti fẹ́ máa lọ tẹ́lẹ̀. Oh, okay. My regards to your husband. Alright, be good. Àpò ìbílẹ̀ ṣe dùn gan ni. Ó mọ̀ pé àwọn ọkùnrin máa ń like oúnjẹ gan. Anyways, kò tọ́pẹ́ jẹ́ kí n ti wá máa lọ kọ́ mi ní pẹ́ dé. Èmi náà máa pè é. Sori jẹ́ kí n sọ̀kan fún ẹ ìwà tó wò dá ó burú gan. Ẹjọ́ jẹ ni ká má mọ̀ ọ́dẹ́ ìnà. Èmi náà mọ̀ kó wà tí mo ṣe mú ẹjọ́ ẹ sábà mi bẹ̀rù ìjọ. Èmi ti gbọ́ tó bá gbà. Wá mi. Kí ló dé? Bá mi lé mú 4,000 ló kó fún ẹ. Lóòótọ́ ni 5,000 ló fún mi lóòótọ́ bẹ́ẹ̀ ni bẹ́yẹ sọ. Àmọ́ ó jẹ mí lówó kan tẹ́lẹ̀ mo sábẹ́ jẹ́ kí n sáré yọ owó yẹn kó tó dín pé. Ṣó gbádùn ṣá? Rárá. Sórí ẹ pé ṣá? Wọ́n ní ẹ ṣe máa fún ẹ ní 5,000 kókó fún mi. Wọ́n ní ìtorí pé ó jẹ́ ní 1,000. Ó wá yọ 1,000 nínú 5,000. Àbúlé búkú lélẹ́yìí ni. Irọ́ kẹ tó ṣe bísínẹ́sì yàrá tẹ́lẹ̀ ní èmi àti ẹ ti jọ wà lórí 1,000 yẹn kó tó dín pé tiẹ̀ ṣe bísínẹ́sì yàrá. Wo bí kò tiẹ̀ tó yẹn. Sórí 5,000 yẹn tó yọ yẹn 1,000 tó yọ yẹn wàá fi san 10,000. 1,000 ẹ má ṣe bẹ́ẹ̀ sà ṣẹ̀rí ó wà lọ́wọ́ mi kò ṣe bí kò ṣe bẹ́ẹ̀ náà òun ni. Sórí ó yọ o ó dá padà o ó dá padà kò sí ni kó má lọ sí suspension ọ̀sẹ̀ méjì. Ẹ má ṣe bẹ́ẹ̀ ọ̀gá ẹ má ṣe bẹ́ẹ̀. jọ àlè. kọ́tà ṣe ń jalè ní ẹ̀yìn máa gbẹ̀bọ̀n gbẹ̀yìn. Ìbàrẹ̀wọ̀. Olòṣì àbúrò wálé panẹ́bítà olòṣì. Ọ̀gá kò ṣẹ́jú ẹ̀ lóúnjẹ.
Ẹ káàárọ̀. Báwo ṣàlàáfíà ni? Ẹ wo ẹjọ́ tó rẹ sábà mi káwọn jẹ. Ẹ bá mi ta rice 15 naira. Aṣẹ́wó. Wọ́n ṣépè fún ẹni. Ìwọ tó wà London punishment. Ó tún fẹ́ jẹun. Ọ̀gá, ibi yẹn ti ń pa mí ni, mo ní ọ́sà. Wo sọmọ tán ajá kaka. Ajá kaka ọdún fa. Ebi ló pa kú. Ebi yẹn ló máa pa ẹ kú. Ẹ wo ẹjọ́ tó lọ, ẹ má yẹ kó gà mọ́ ẹjọ́ tó lọ. Ẹ bá mi ta rice 15 naira. Ẹ lè yàtọ̀ lẹ́yìn o. Ẹjọ́ bá mi ta dáadáa o, ibi yẹn ń pa mí gbọ̀ngàn. Ẹ bá mi ta dùgbò. Dòdò 15 naira. Ọdún gan-an gbogbo ọjà gan-an ní dòdò kankan rà lẹ́nu. Ṣáàjà àwọn ẹja wọn. Ẹran ńkọ́, ẹja ńkọ́. Rákàsálẹ̀ yín ńkọ́. Wo bá mi ta as usual. Okay, sir. Táwọn kò máa ń bu sí ni. Àwọn ọ̀rọ̀kún ni o. Rákàsálẹ̀ gbogbo ẹ̀ tí wọ́n lọ́jà. Àbíkẹ́ mo dẹ̀ ń bẹ nǹkan tí mò ń bá ẹ sọ láti ìjọ yìí ò tiẹ̀ dá mi lóò sọ nǹkan kan lé lórí. Kí lẹ tún bá mi sọ? Ṣé kò ń ṣe dìsẹ́mọ̀ ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ yẹn náà lẹ bá mi sọ? Kí ló dé tó lè fẹ́ mi? Ẹ̀mí ló mo fẹ́ sọ fún yín, mo ní mi ì lè fẹ́ yín. Mi ì lè fẹ́ yín. Wo sórí tó bá ti ń padà bọ̀ ṣùgbọ́n tó bá ti ń padà bọ̀ ìyá kò rí mi. Rákàsálẹ̀ ẹ jẹ́ sọ ọ̀kan tẹ́ bá fẹ́ sọ ń sìn torí tí bá ń bọ̀ mí ìgbà bíbà ẹ mọ́ èmi ń lọ nìyẹn o. Ìwọ máa wọrí ìwọ ṣáà padà wá. Wo gbẹ́rù mi. Àbíkẹ́ Alara nílé o. À ń dádùn yín. Ìyàwó ilé Ara ẹ ni. má gbọ́kọ̀ lórí kan tètè. Ilé ọkọ ilé ẹ̀fọ́ ni ó jẹ́ fọ́kọ lásìkò. Bọ̀wọ̀ fún ọlọ́bẹ̀ ló lọ́kọ ṣọkọ yọkọ̀tọ̀. Torí ọkọ wọn lóde lọ́pọ̀ ló ṣe pé ti ẹ̀fọn. Tá a bá mórí délé ọkọ Ọmọlọ́lá. tó fi wá. Ibo ló ti ń bọ̀? Àtọ̀dọ̀ Fèyíkẹ́mi ni mo ti ń bọ̀. So kí ni wọ́n ló tún ṣẹlẹ̀ ń sìn? Mo lọ assist ẹ ni wọ́n lọ bá dáná. Ọlọ́ba dáná, àbí? O fi ilé ọkọ ẹ sílẹ̀, ọlọ́ ń bá ya oníyàwó tọ́jú ọkọ ẹ àbí? Ẹ̀rù mi ò tiẹ̀ báyìí pé màá ti délé àbí? Ìwọ ọkọ mi má bínú. Mi ò bínú, wọ́n ṣe mọ nǹkan tó máa fàjà. In the next 10 minutes tí n bá bóúnjẹ mi lórí tébù yẹn, wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ. Wọ́n ní Làbí lọ bá mi kà àwọn owó yẹn dáadáa. Mo ti bẹ̀rẹ̀ àǹtí mi. Kó bá mi nà án dáadáa. Mo ti bẹ̀. Ẹ kúlé o. Ẹ káàbọ̀ máa mi. Ó jàre yéé. Ẹ káàbọ̀ mọ́mì. Ẹ kúlé. Yéé ó rẹ̀ mí. Ẹ pẹ̀lẹ́ mọ́mì. Ó jàre. Àmọ́ mi látàwọn tẹ̀sí lọ tẹ́lẹ̀ mọ́ kọ́tà jọ sọ. Ó jẹ́ jókòó ààrẹ. À ń torí àjà ní kí ni wọ́n ń ṣe lẹ́kùlé òun. Ṣé o mọ̀ pé torí tiẹ̀ náà ni mo ṣe jáde lọ? Ọ̀dọ̀ Àyọ̀ká ni mo lọ. Owó tí mo dá, owó àjọ tá a dá sọ́wọ́ ẹ̀, òun ni mo lọ gba tèmi pé kò lè rí nǹkan kó lọ sílé ìwé. Ẹ má bínú máa. Èmi náà kò jẹ́ pé owó èmi náà bẹ̀ àmọ́ irú kárí ìwà ló ń bà mí. Kò sí wàhálà tó bá ti di láàárọ̀ la wà máa jí lọ. Báwo lọjà? Màmí àdúpẹ́ gbogbo ẹ̀ ló tán pátápátá. Olúwa ṣeun, Ọlọ́run ṣeun. Ó máa tà ní ọmọ alájẹ ní ẹ̀. Títà lọ́mọ ẹ̀ tà lágbára Ọlọ́run wà máa tà náà ni. Àmín àmín. Tó bá ti di lọ́la ìwà máa lọ. Màmí ẹ rántí àjọ kan tí mo sọ fún yín pé mò ń dá nísàlẹ̀ ọjà yẹn. Mo rántí. Mo ti gbà. Olúwa ṣeun. Ẹ gbà mọ́mì ẹ fi sí owó skul àbúrò mi fi ràn mí lọ́wọ́ nìyí. Mọ́mì ẹ gbà. Kò burú o ṣe mo dúpẹ́ o. Ìṣù ẹ̀ṣẹ̀ ò ní yá yín. Àmín. Bẹ́ẹ̀ ni joyè ọmọ ìyá àwòsàn alágbára Ọlọ́run. Sórí ń tẹ́gbọ́n ẹ̀ ṣe báyìí. Àti mi ẹ ṣe gan, Ọlọ́run máa ràn yín lọ́wọ́ mà. Nínú kọ́tátà tó ń kó kiri ló tún ti yọra dúró eléyìí fún ẹ. Kò burú kódà.
Sitting here. How are you? I'm fine. You okay? You okay? Yeah, I'm good. Mo ti bẹ pack bread and tea. Oh, fine. Ìgbà tó ló lè dúró jẹ. I can't. I'm running late already. Okay. So I need to rush. Yes. Please, that one. I would love to have jollof rice to my body last edition. You could just jollof rice and chicken is fine. Jollof rice gogo. Of course, really. Baby, ṣé o feel pé jollof rice máa ti heavy jù láti jẹ lálẹ́ sùn? No, at all. Mo lè má jẹ púpọ̀, but nǹkan tẹ́mi mi fẹ́ jẹ nìyẹn dọ̀. And why don't you eat something like noodles? Noodles? You know I'm not a fan. Okay. Why is it your snacks but what's in body? No, you know I didn't do that. Eatery? Mefa? Nah. Our rooms are low available. Oh, okay. Standard 15k, deluxe 25, executive 30. For me, deluxe, but am I for me discount? Ẹ má bínú sir, ṣé rí àwọn price tẹ̀rí yóò ti wá sealed and discount ti wà lórí ẹ̀ so bá ṣe máa ń gbé lẹ́nìí. Alright, no problem. Ṣé ní POS torí mi mú cash dání? Okay. Ẹ fún mi ní wọ́n sọ. Hello ma. Yeah, I don't need any reception. Okay. Give me 1 second. Customer yìí ló fẹ́ lodge sí van, ó máa lo a week, so wọ́n ní láti sanwó pẹ̀lú POS. All right. Ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀ madam. No problem abo. Alright, no. And you, I'm fine to make over the again. All right. Good morning, sir. Sure. I need you in my office. All right. Okay, sir. Should we continue the conversation? Shopping down restaurants at the bar. Our account want to shake on our for me. In 1 minute, please. All right. Hi, how are you? Good morning. Yes, come in. Yes. Hi, how are you? Sure. Our accounts to Monica Shalori. Are you done? Ben, sir. He's ready, sir. Everything is intact? Sure, sir. You sure? Yes, sir. Okay, that's fine. You can go. All right, sir. Oh, okay. Quite nice. Ooh. Hello? Mommy? Yeah, Rama. Oh, okay. Adúpẹ́. Ẹ wo mo dẹ̀ ṣe ń rò pé tí mo bá kúrò ní ọ́fíìsì tó ọwọ́ ìrọ̀lẹ́ pé màá tiẹ̀ ṣì yọjú sọ́dọ̀ yín o. Ìyàbúrò mi ń kọ́ ṣe ń gbúrò ẹ̀ ṣá. Okay. Mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín. Yeah. Àwọn ẹ̀fọ́ ẹlẹ́gùúsí tẹ máa ń bá mi sè yẹn.
I'm thinking bóyá tó lè bá mi ṣerú ẹ̀ so tí n bá dọ́dọ̀ yín nírọ̀lẹ́ màá lè gbé dání. Ó wà àbá. Ó ń dáná ó ń ṣe yátì. Tọ́dọ̀ yín kàn wù mí jẹ ni. Ó ní bẹ́yìn tí máa kò yé yín. No àtọ̀ àbá ó ń dáná. Ó dà, all right. Okay. Ó ń dáná. Ó ń sọ ìnáná. Hello, Lola. Mi wà okay o. Mi wà okay. Jíbọ́lá ni àárọ̀ yìí ìgbà tó ń lọ síbi iṣẹ́. Ó kàn òdìdí sọ pé tóun bá ti dé o pé jollof rice ni wọ́n fẹ́ sè o, jollof rice and chicken. Mo ti ẹ̀yìn try láti convince ẹ̀ pé bí a kò tiẹ̀ jẹ noodles àbí nǹkan ó ṣàyàrí ó ní jollof rice ni wọ́n fẹ́ jẹ. Mo mọ̀ pé mi ò mọ jollof rice sè náà ẹ́. Èyí kẹ́mi. Ó mọ bí wàá ṣe ṣe jollof rice. Ṣé bí mo ti kọ́ ẹ? Nítorí mo lè ṣe ìpè pé kò ṣàlàyé fún mi pé ṣé bí àwọn afẹ́ ṣe jollof rice ṣé rice lè máa kọ́kọ́ dà sórí iná kó tó bomi sí i àbí omi lè máa kọ́kọ́ bu kaná kó tó rice àbí òde máa da gbogbo ẹ̀ sí àtúwọ̀sì ni. Ok. Ó mọ nǹkan tí wàá ṣe ń sìn. Gbòòrò kaná kó wá data sí. Ok. Òróró lè máa kọ́kọ́ bu kaná. Alright. Ok. Máa data sí àbí? Ok. For like how many minutes in your mom? Ó máa jẹ́ kó jiná díẹ̀. Tó bá rí pé ó ti ń jiná, ìgbà yẹn ló ṣe máa fi magí, ó máa fi iyọ̀ díẹ̀ sí. Má yẹ kí iyọ̀ já o. Á jiná, ok. Ó máa bomi díẹ̀ sí. Ó máa fọ rice sí. Máa ok. Fíkẹ́ mi jọ jẹ́ kí n gbé padà. Mo gbé nǹkan kaná. Wọ́n tún pè mí padà bí ti bọ́ọ̀bù owó ṣàlàyé fún mi ìsìn náà. Sọ́dọ̀ máa ní ìbọn practice ẹ̀ lé báyìí. Wọ́n tó tún lọ ti pè mí padà. Ṣé tí mo ti pè mí padà? Ìwé tó kọ́ fún mi yẹn mo ti sọ́nù ìwọ̀n tó wà náà. Ok. Jollof rice. Honey. Yes? Please come. Okay. Tani ẹ̀ ń bá sọ̀rọ̀ lórí fún? Èyí kẹ́mi ni. Èyí kẹ́mi. With a minute. Jollof rice. But kí ni mo ń disturb ara mi fún náà? Ṣé bí wọ́n ń ta jollof rice káàkiri tree náà? Wọ́n dẹ̀ ti di bí ọ̀sán, màá lọ sí tree kan, màá lọ ra jollof rice yẹn á pọ̀. Màá dẹ̀ ra chicken tó pọ̀ náà. So màá dẹ̀ dà sínú pot. So tó bá ti di bó ti fẹ́ dé, màá tọ̀nà sí díẹ̀. Á dàbí ẹni pé mo ṣẹ̀ṣẹ̀ ṣe tán ni. Ó dàbí ọmọ ti tún ra sàláàdì kan sí màá ní mo fi ní ṣe ní sàfún. Bí wọ́n bá ń sọ ẹ́, jọ̀wọ́ má tanra rẹ̀. Àfọ̀gbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í ṣìwà wù. Alágẹmọ ti bímọ ẹ̀tàn, àìmọ̀ ọjọ́ dáwọ́ ẹ̀. Dúró náà, ṣé Fèyíkẹ́mi ò lè dá túnlé ayé ara ẹ̀ ṣe ni? Àfi kí wọ́n bá dá sí gbogbo ẹ̀. Ìwọ ni wàá bá sóúnjẹ fọ́kọ ẹ̀. Ìwọ yìí kan náà ni wàá kọ́ tọ́yé tún lè ṣe. Kò mú ẹni tí ń ṣe àfi kó lọ patí kó mú aṣọ, àbí? Àwọn ọ̀rẹ́ tí wọ́n bá rìn nìyẹn. Ó wà okay. Ṣé o jẹ́ kí mi sọ fún ẹ? Tí ó bá jẹ́ ọ̀rẹ́ gidi ni wàá pè jókòó, wàá bá sọ èyí tó ń jó tọrọ. Ṣé gbogbo eléyìí tẹ́ ń ṣe, tẹ́ fi ìpọ́kọ̀ ẹ̀ mọ̀, mo fi ń yẹ pọ̀ mọ́ lẹ́yìn lọ́jọ́ kan. Ṣé Fèyíkẹ́mi ò tún ní padà fi tiẹ̀ kó bá tèmi báyìí? A lẹ́yìn. Ṣé lè máa lẹ́yìn lóòótọ́ báyìí? Orí tó gbé kó fi dára ire, ọlọ́wọ́ ara gé. Abike Alara.
Àbíkẹ́ ẹ̀kọ́ mi. Mami. Aṣọ ló ń fọ̀ ni. Aṣọ ni mami. Ó lọ bí ọjà lénìí ni. Mami, ó fẹ́rẹ̀ mi díẹ̀ ni. Àti pé gan pàápàá ara ń fẹ́ sí mi. Ṣé bẹ́ẹ̀ yẹn àgbà náà lẹ sọ pé kìràkìtà ò dọ́là. Ká ṣiṣẹ́ bí ẹrú ò dà nǹkankan. Ìwọ̀n bá tí mo ṣe mami kọ́lọ́n bá mi fàlùbáríkà sí. Àmín, àmín. Ọlọ́run á dẹ̀ fàlùbáríkà sí. Òótọ́ ni, ara ń fẹ́ sí mi. Ara ò fẹ́ kéèyàn lòun pàápàá ń lòkulò. Mo lè gòkè, mo lè sọ, ara ló ń fàbọ̀ sí. Gbó sí mi, ètè ní yóò ní kó má débi tó máa dé. Ó káre. Ọmọ bó ṣiṣẹ́ ò lówó, ọmọ bó ṣiṣẹ́ ò lówó, ó di dandan ẹ̀ lówó. Àmín o mami, ẹ ṣé mà. Gbogbo ìgbà tẹ́ bá ti ń kèmí àtàbúrò mi, inú wa máa ń dùn ni. Inú yín dẹ̀ máa dùn kálẹ̀ ni. Ẹ ní rí bàjẹ́ lágbára Ọlọ́run, Olúwa máa wà pẹ̀lú yín. Bá tí mi bá tèèyàn jẹ, tí mi ní kí tèèyàn má dà, bá rí tẹni tó kù díẹ̀ káàtó fún máa ṣàtúnṣe ẹni. Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà. Ẹ máa ráàánú gbà lágbára Ọlọ́run. Ó kárí ọkọ mi. Oṣù ẹ̀ kó sá. Ó ojú yìí. Oṣù. Bẹ́ẹ̀ni, ẹ ṣé màá mi. Asopọ̀ sínú kò mọ̀ pé òun fi pupa mọ́ ni. Tá a bá fogún ọdún ṣọ́parí, ìgbà wo la ó fò? Bùrá Kàsálí ẹbíṣẹ́ sà. Àbíkẹ́, wá. Bóyá bó ló ti ń bọ̀. Mo sáré lọ ra nǹkan bẹ́ẹ̀ ni. Ó lọ ra nǹkan. Bẹ́ẹ̀ ni sà. Ó lágbára o. Wá bí Àbíkẹ́. Adé ń bá ẹ sọ látijọ́ yìí. Ó dáhùn. Sórí gbogbo àwọn àrà tó tiẹ̀ máa ń dá látijọ́ yìí. Gbogbo àrà yẹn ló máa ń wù mí. Àgàgà oúnjẹ tó máa ń sè. Mo wá ń rò pé tó bá jẹ́nu ilé mi ló ti ń ṣe oúnjẹ yìí kí wàá máa jẹ́ káwọ̀ mi máa dán. Lórí pé àwọ̀ mi á dán jù báyìí lọ. Kí n tún wá máa jẹ ẹni tó ń ṣe kí gbogbo ẹ̀ kí ó máa wọnú kára máa wọnú ara wọn. Ẹ̀mí ló mo fẹ́ sọ fún yín pé mi ì lè fẹ́ yín. Mo ti sọ fún yín mi ní lè fẹ́ yín bọ̀dá Kàsálí. Kàsálí? Kàsálí? Kàsálí àbí kí ló ń pè ẹ́? Màdàrú, ṣé mi nìkan ni mo wà ládùúgbò yìí ni? Kàsálí jẹ́ ìwọ̀n ọ̀nà o, jẹ́ ìsọ fún ẹ o, láyé ẹ, ọjọ́ tí bá tún lọ, tó bá tún dì mí mú, wàá rí nǹkan tí màá ṣe fún ẹ, ìwọ àgbàyà gbọ̀ òṣì rádaràdà ẹ̀ rí. Ṣé àwọn èèyàn sí ń bẹ̀ níbi tán ti wọ́ mi? Ṣé ìmú wa lè lọ́mọ yìí? Fèyí kẹ́mi, ó mọ̀ pé a ti ń bára bọ̀ pẹ́pẹ́. Mi ò dẹ̀ rò pé ó yẹ kí n máa fi ọ̀rọ̀ kankan pamọ́ fún ẹ. Bí mo ṣe ń wá síbí láti wọ́n máa bẹ̀ dáná bá ìtú lè ṣe yìí. Mi ò rò pé ó máa work mọ́ o. Torí ọkọ mi ń complain. Gbogbo ìgbà tó yẹ kí n wá lé kí n máa fi tọ́jú ọkọ mi. Gbogbo ẹni máa wà ń bí láti máa bẹ̀ ṣiṣẹ́. Ó ti ní affect marriage mi lè tán. Má ṣe báyìí fún mi. Mo ṣàmọ̀ pé ìwọ nìkan náà lẹni tí mo ní. Ìwọ nìkan náà ló lè help me out. Fine, mo understand nǹkan tó ń sọ. But at the same time, jọ ṣàánú mi. Tó bá sọ pé o fi mí sílẹ̀ ń sìn pé o ní wá máa assist mi, ó mọ báṣìírí mi máa tú. Tó Ọlọ́run ọ̀rẹ́ mi. Èmi náà understand ẹ o. Àmọ́ èmi náà fẹ́ kó understand gbogbo nǹkan tí mò ń ṣàlàyé fún yín. Àní ọ̀rọ̀ yìí ó ti fẹ́ fàjà láàrin èmi àtọkọ mi. Okay, so what do we do now? Kí ni nǹkan tá máa ṣe báyìí? Ọ̀rẹ́ mi, fọkàn ara ẹ̀ balẹ̀ o. Ìyẹn tó bá ní mind, I have an idea. An idea? Okay, what is it? Àbíkẹ́ ọkọ mi, olówó orí mi. Ọmọ bó ṣiṣẹ́ ò lówó, ọmọ bó ṣiṣẹ́ ò lówó. Ìran bàbá yín ni. Wò ó, mo fẹ́ kó rántí ọmọ ẹni tó ń ṣe tó bá ti débi tó ń lọ. Kó máa ṣe jẹ́jẹ́ ni o. Bó ṣe ń ṣe léyìí tí ò sí wàhálà tí mi ò rí ẹ lọ́mọ burúkú bẹ́ẹ̀ ni kò ṣe ṣe o. Ibi tó bá fi yọ ẹ sí, ibẹ̀ ni kò ṣomi sí. Má kọjá àyè ẹ o, má bẹ́ẹ̀ ni kankan jà. Má wo aago aláàgó ṣiṣẹ́. Iṣẹ́ tó lọ ṣe lọ́hùn ò ní kó kọjú mọ́. Torí Ọlọ́run, jọ̀ọ́ má dojú tì mí o. Ojú òde ní tí wọ́n náà.
jọ mo fọlọ́run bẹ̀. Ẹ wo mọ́mì, ẹ fọkàn ara yín balẹ̀. Àbíkẹ́ ò kì í ṣọmọdé mọ́ o. Mo dẹ̀ wá very sure pé gbogbo nǹkan tí mọ́mì ń sọ náà ìwọ náà ń gbọ́. Ìwọ náà ṣàrí bí àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe máa ń lọ school tọ́dẹ̀ máa ń padà dé. Pẹ́pọ̀ máa ń wùwọ náà pé ìwọ náà fẹ́ lọ school. Tèmi dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run ibi tó ń lọ yìí náà ọ̀rẹ́ mi máa tọ́jú ẹ̀ dáadáa. Tó bá ṣe dáadáa, toró jẹ́ ẹni tó lawọ́ gan, ó lè máa rán ẹ lọ school, ó lè máa ṣe part time. Tó bá dẹ̀ dé, anything tó bá fẹ́ kó bá òun ṣe, wàá máa ṣe. So nǹkan tí mọ́mì bẹ́ẹ̀ sọ ni kó gbọ́. Ẹ ṣé mà. Màmí sì yín báyìí. Ṣé o ti di gbogbo ẹrù ẹ? Pátápátá mo ti di gbogbo ẹ̀. Pátápátá. Mọ́mì, ẹrù wo ló tún fẹ́ gbàgbé? Ṣé ti ẹ̀rí gbogbo eléyìí tó ń kó lọ ìgan? Tó bá dọ̀hùn, ó lè sọ pé kó wábì kan kò sí kó gbé ọ lọ ṣe shopping. Ó ń gbọ́ mi. So ṣé ká tètè wá máa lọ? Mọ́mì, màá tún máa pè mí. Àbíkẹ́ o, Àbíkẹ́ Alara, Àbíkẹ́ Alara, orí tó gbé kó fi ẹ́ dára ire, ọlọ́wọ́ ara, Àbíkẹ́, Àbíkẹ́ Alara. Ènìyàn tó gbin ọgọ́rùn-ún iṣu tó ní igba ló ń gbìn, tó bá jọgọ́rùn-ún irọ́ tán á padà wá jẹ igba irọ́. Kò róhùn fàlejò, ó yan gúgúrú sáwo, asùnkùn sí mú, kò mọ̀ pé òun fi kú pamọ́ ni. Tá a bá fogún ọdún ṣọ́parí, ìgbà wo la ó fò? Àkọ́gbá tó ń fàjèjé ọwọ́ mú mi. Àǹfààní òní o, tó bá fi bẹ́ẹ̀ wo bó, kò sóhun tá ó fi fà á. Kó lọ́mọ yẹn, alákìsà tó ń jó lóru, ó pẹ́ bóyá ilẹ̀ á mọ́. Ṣèyí ó ṣe, kó lọ gbómi lákàná. Àbíkẹ́ o, Àbíkẹ́ Alara, Àbíkẹ́ Alara, orí tó gbé kó fi ẹ́ dára ire, ọlọ́wọ́ ara, Àbíkẹ́, Àbíkẹ́ Alara. Àbíkẹ́ o, Àbíkẹ́ Alara, Àbíkẹ́ Alara, orí tó gbé kó fi ẹ́ dára ire, ọlọ́wọ́. Àǹtí, mo ti ṣe oúnjẹ fún wa. Bẹ́ẹ̀ni mà. Ó ti ẹ̀ ń dáná tán? Bẹ́ẹ̀ni mà. Okay. Oúnjẹ dùn lẹ́nu gan. Ẹ ṣé mà. Wọ́n ṣe ìròyìn náà ni wọ́n gbé sọ́ọ̀tù wọn. Ẹ ṣé mà. Hello. Oh my baby. Hi. How are you? I'm fine. You're not looking bad. Thank you. Àbíkẹ́, ọkọ mi lélẹ́yìí o. Ẹ káàbọ̀ sà. You are okay? Mo wà okay sà. Oh, okay. I need to shower. I'm tired. Alright. Okay. I'll be with you soon. Àbíkẹ́. Jọ̀ọ́ bá mi sẹ́ẹ̀tì tébù yẹn dáadáa ṣó ti gbọ́. Okay mà. Jẹ́ sáré yọjú sọ́kọ mi. Alright. Baby. I miss you. Miss you too.
How are you? I'm fine. So what's up? What is it with the visitor to Bomodo? You didn't tell me about it. Oh, that. Mo kàn feel pé gbogbo wàhálà tí mo máa ń ṣe nínú ilé ti pọ̀jù, you know. Stress yẹn ti pọ̀jù fẹ́mi nìkan, so mo decide láti gba house help fúnra mi kó lè máa assist mi. I understand, that's fine. Okay, but because you won't be any quick kilo de ti o bumi before you took that kind of decision. But really, mi ò feel it necessary now. Ṣé gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe mo ní láti sọ fún ẹ kí n tó ṣe. But necessary, you don't say that. Nǹkan tó bá mú mi láti máa seek consent ẹ kí n tó ṣe nǹkan tí wọ́n bá fẹ́ ṣe nǹkan o need láti bí mi. Kódà kí n má sí around. You need to talk to me. You didn't say that mo kàn délé mo bá one really. Excuse me, Mr. Man. Kí ló ṣẹlẹ̀? Kí ni problem ẹ? Mo sọ wípé mo ní nǹkan tí mo ṣe kò necessary. Ṣé mo ní láti sọ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe fún ẹ ni? O sọ fún mi pé o necessary. Jọ kí ṣó fẹ́ pa mí ni? Ṣó fẹ́ ṣe mí léṣe ni? What kind of man are you? Kí ló dé tó o tiẹ̀ ní human feelings tó o tiẹ̀ kí n consider èèyàn? Èmi nìkan ni màá dáná, èmi ni màá tún léṣe, èmi ni màá lọ sọ́jà, èmi ni màá bàbá am I your slave? Nobody is saying you're a slave or anything. Nǹkan tí mo ń bí ẹni kò dá mi lò kí ló dé tí o sọ fún mi kò tó take that kind of decision. Well, èmi ò fi pé ó yẹ kí n sọ fẹ́, okay? Mo rẹ̀ ti ṣe nìyẹn and there is nothing you can do about it, just forget it. Ìwọ tó ti travel láti jọ tó jẹ̀gàdé, o ti ń travel látàrọ̀, ó máa ti rẹ̀ tó yẹ kó jókòó kó wẹ̀ kó jẹun kó sinmi, ó tún bẹ̀rẹ̀ sí rojọ́, ó ti láìkẹjọ́ jù, ó láìkẹjọ́ ó láìkì wàhálà. Mo fẹ́ lọ wẹ̀ kó sọ̀kalẹ̀ kó wá jẹun, tó bá dẹ̀ wọ̀ kó ò jẹun ló mọ̀. Kí ni ìsọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ bí ṣe? Ọmọ ìyá àgbọ̀mọ̀. Lára mi tún wá níbo òun ní láti take permission. Ọmọlọ́lá. Yes. Sorry, every time tí bá rí ẹ, inú mi kàn máa ń dùn pé ìyàwó rere bíi tiẹ̀ lọ́lọ́run jogún fún mi. Really? Yes, because kò sí nǹkan náà tí mo ní kó ṣe tó ṣe lásìkò. Gbogbo everything ló fi ń tẹ́ mi lọ́rùn. I'm so happy with you. Ọkọ mi. Tí mi ò bá ṣe fún ẹ, ta ni mo fẹ́ ṣe fún? Àbí ta ni mo expect pé kó ṣe fún ẹ? Wow, I am so happy about that. Thank you so much, sir. You're welcome. Thank you. And then báwo ni ti ọ̀rẹ́ fẹ́ kẹ́mi? Ṣé ti yín adjust lifestyle ẹ̀? Díẹ̀ máa ní Tàlàbá nínú ìbejì. Àmọ́ ó ti gba ọ̀sẹ̀ tó mọ náà dá. Mo dẹ̀ ti advice ẹ pé kó máa fojú sí. Mo mọ̀ pé with time òun náà máa get it. But to me, I've tried my best. Have you? Yeah. Ọ̀gá o. Oríṣiríṣi obìnrin ló wà láyé yìí o. Oríṣi obìnrin kan náà tún ní Fẹ́yìkẹ́mi o. Ọ̀gá o. Kò káràmásìkí ilé débi ń kó fẹ́ mọ̀ tọ́jú ọkọ. Well, àwọn ló ní problem tí wọn. Ibi tó bá bára wọn dé, Ọlọ́run bá wọn yanjú ẹ̀. Àbí? Èmi náà tẹ̀ mọ̀ pé with time òun náà máa get it. Máa adjust. O feel bẹ́ẹ̀? Well, anything tó bá ti sọ náà. Báwo wà ní kí ni plans ẹ? Abike o, Abike Alara, Abike Alara. Orí kò gbé kó fi ẹ̀dára ire. Ọlọ́wọ́ ara. Abike? Abike? Okay, sir. Ìyàwó ilé, ẹ má gbọ́kọ̀ lórí pàṣẹ. Ilé ọkọ ni. Oúnjẹ fọ́kọ lásìkò. Bọ̀wọ̀ fún. Ọlọ́bẹ̀ ló lọ́kọ. Ṣọkọ yọkọ sọ. Torí ọkọ wọn lóde. Ọ̀pọ̀ ló ṣe pé tí ẹ fún. Tá a bá mórí délé ọkọ, ká tó fi wà fún.
Okay, so later. Afa, mo wà pa kọ́sọ̀. ó lọ pass ní tó ṣe. mo máa rí alẹ́ ta máa rí alẹ́ ta. sùúrù ní tí ń lọ ni. ẹ ló àǹtí mi ẹ káàsán. ẹ wò kò sówó lọ́wọ́ mi ẹ wò mo ní ìdó mo ṣe wáyé. ẹ bá mi send ẹ èyí lẹ send. ẹ wò 50 máa fún mi àdé mi 40%, àdé fún àǹtí Lọ́ládé ní 10%. ẹ mọ̀ pé school èmi wà. Kò sí kòkòrò lọ́wọ́, máa fẹ́ round out, máa fẹ́ ṣe assignment, máa fẹ́ ṣe ilé. I don't have any money with me. Mi ò ṣiṣẹ́ ní school now. Okay, ẹ ṣé. Màá fi ránṣẹ́ sí mọ́mì. Okay, ẹ ṣé gan ma. Ẹ bá mi káwọn ọ̀gá yín o. Okay, ó dàbọ̀. All right, sórí. Àǹtí mi ló pè mí ní sinimá, máa send owó sí mi. Àwa. Alpha. Baby, I'm really gonna miss you. Don't worry, me and I'll be back soon. Are you sure? I am sure. Baby, not giving me the money you promised me. Let's go for Abby. Okay, that's fine. I'll transfer to your account. Really? Of course. Thank you. You're welcome. I love you. I love you more. Do you know what? I just love you. I don't know why. Okay. Fẹ́ máa lọ sọ́dọ̀ àǹtí Ọmọlọ́lá tẹ̀ràn mi. Okay. Tó bá ti dán, bá mi sọ fún pé tó bá ti gbá aṣọ yẹn fún tailor yẹn. Style kan náà ni kọjọ rán fún wa. Okay ma. Style tí ẹ gbọ́dọ̀ le jù tọ̀dọ̀ mi lọ. Tí style tí ẹ bá le jù tọ̀dọ̀ mi lọ, tó bá dọjọ́ party yẹn aṣọ ẹ ni mo máa wọ̀. Okay ma. Bade wa ní kí ọkọ mi bá mi gbé ẹdọ náà but ọ̀nà yín ò papọ̀ mọ́ra wọn. Àǹtí ẹ má ọ̀rẹ́ yẹ kí n sáré lọ mí ní pẹ́ dé mà. That's fine. Okay. All right. Má pẹ́. All right. No, really, kí ni tí mo gbogbo lé? What's that? What's the meaning of this? Kí ló dé tọ́mọ yín ní òwò nínú ilé? Kò wà ní òwò náà, aṣọ wà lọ́rùn ẹ̀ náà. Kò sáṣọ aṣọ kọ́ lélẹ́yìí tó wọ̀ yìí, ìhòòhò lélẹ́yìí man. No, baby, kò sí nǹkan tó bad nínú aṣọ tọmọ yẹn wọ̀ náà. Sí, sórí èmi ò sí lára àwọn èèyàn tó ní believe pé tí èèyàn kan bá ti wá ṣe ọmọ ọ̀dọ̀ nínú ilé àwọn, ó ní láti máa wọṣọ ìdọ̀tí, bóyá kó máa wọ àǹkárá kiri inú ilé àbí kó máa wọ bùbá. I don't like it. Ó mọ̀ wípé mi like ìdọ̀tí, mi ò lè withstand it, you know. That's not the case. There are better ways to feel múra than kó máa múra báyìí kó máa wọrú nǹkan báyìí kiri inú ilé. This is not right. But baby, kò sí nǹkan kan tó bad nínú aṣọ tọmọ yìí wọ̀. Ṣorí èmi ò ọmọ bí mi ṣe máa múra. And then èmi believe wípé ọmọ ọ̀dọ̀ èèyàn bá ṣe rí níta bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe máa fúnyàn ní regards náà bó ṣe máa rí yàn nìyẹn. Irú sì tí anybody bá délé wa tí ò bá wa bó tó máa rí ọmọ ọ̀dọ̀ wa wọ́n mọ̀ pé yes àwọn tó wà nínú ilé yìí o èèyàn gidi ni wọ́n ń tọ́jú ọmọ ọ̀dọ̀ yìí dáadáa. In fact àwọn gan wà pa dáadáa. So that's just my own belief. Orúbẹ́. Yeah, she's back. I'm not saying it's a very good idea. No problem. Alright, darling. All right. Let me walk into the car. Yes, come in. Ẹ kọ́ lọ sọ. Látọ̀dọ̀ àǹtí Fèyíkẹ́mi mo ti wá. Wọ́n ní kí gbàṣọ fún àǹtí Ọmọlọ́lá. Well, ẹgbẹ́ wa Ọmọlọ́lá ò sí ní báyìí. Bọ̀ tó bá dé màá bá yín jíṣẹ́ fún un. All right, sir. Ẹ ṣé sir. Ẹ jọ̀ọ́ wá. Ẹ ní àtọ̀dọ̀ Fèyíkẹ́mi lẹ tí ń bọ̀ àbí? Bẹ́ẹ̀ni sir. Ó dẹ̀ rí ń tẹ́ jáde báyìí. Bẹ́ẹ̀ni sir. All right, kò sí wàhálà ilé máa lọ. And tí ẹ bá délé, ẹ sọ fún ipò ọkọ Lọ́lá lẹ bá ń lé. All right, sir. Ẹ ṣé sir. Ó dàbọ̀ sir.
Ibo ló wá rí bẹ̀rẹ̀ sí? Ṣáìdì regular kingdom náà rẹ̀. Ǹdẹ̀ ti lọ yẹ̀bẹ̀ wò mo rí pé na very good area tó jẹ́ business area gidi ní téèyàn bá. Ẹ kú ló kù sá. Yeah, pẹ̀lẹ́. Ṣé má wọ̀rẹ̀ àmọ́ àyànjú tó kàn máa lọ́sẹ̀. Okay sá, mo ti fẹ́ sún oúnjẹ tó sá. All right. Ṣé tó jẹ́ pé téèyàn bá. Ilẹ̀ tó ń lómi tó wà òkè gidi gan ni sọ̀rọ̀ ni wọ́n máa ń pèsè. Pọ̀jù mi. Ẹgbẹ́ tó bá ṣe business ń bẹ́ẹ̀ gan wọ́n máa move. Ibẹ̀ yín náà wà òkè. Bọ̀ ọ̀rẹ́. Ìyá yìí ńkọ́? Ó wà, àlàáfíà ló wà ntẹ̀. Ó ti lọ Oǹdó. Torí àwọn patí tó ní ó tó tẹ̀léra wọn ni. Òun dẹ̀kẹ̀rẹ̀. Gbogbo àwọn aṣọ yẹn gan ló ti kó tó fi move. Ọjọ́ Wednesday nsìn. Ó ní naming. Ìkan lára àwọn ọ̀rẹ́ ẹ̀ bímọ. Máa ṣe naming yẹn ni. So ní Thursday, ìkan lára àwọn ọmọ ọ̀rẹ́ ẹ̀ náà ó máa ṣe freedom. Ìyẹn ṣe parí tailoring ni. Máa ṣe freedom. Then Friday, wedding tó ní Saturday, engagement ọjọ́ Friday to wedding yẹn ní Saturday. Ibi tóun tó wá lédè mi ìrírú ẹ̀ẹ́dẹ́rì ó tún máa ń bá wọn ní fíìmù ṣe káàkiri. So ìkan lára àwọn tó ń bá ṣe náà tún ní premiere àti launching ní Sunday. So tó bá parí ó máa relax díẹ̀. Ó ní tó bá máa tó bí 9 òun á gbéra. A máa padà bọ̀ ní Èkó. Kí ló dé tí o ṣe baby shower ní Monday yẹn náà? Nǹkan tó lè jọ ẹ́ lójú jù nínú ọ̀rọ̀ ẹ̀. Ó lè dàárọ̀ Monday yẹn kó pè mí pé honey baby shower. Gbogbo ẹnu ẹ dákẹ́. Kí ló ń sọ tó ń dùn mí lẹ́nu náà? Ọ̀rọ̀ ẹ mi mọ̀ bí mo ṣe fẹ́ put ẹ̀. Ṣé gbogbo ìgbà tí wọ́n máa ń wá sílé mi táwọn ọmọ mi tó máa ń pàdé ẹ tó máa ń ṣùrùbẹ̀ tó máa ń sọ dáàdì ṣé ó kì í dùn mọ́ ẹ nínú ni? Tí n bá wá síbí yìí mi kì í rẹ́ni kankan wá pàdé mi. Ṣé ìyẹn ò tó rònú fún ẹ ni? Tí mo bá ní kí n kà ní méní méjì mẹ́ta á ti kọjá ẹ̀ 5 tí mo ti wá sínú ilé yìí. Mi rò bí mo bá yàwó ẹ pé méjì rí. Tí mo bá máa béèrè lọ́wọ́ ẹ̀ wàá sọ pé ó lọ sí patí lénìí ó lọ sí patí lọ́la. Ṣé ọ̀rọ̀ tí mo lè bọ́mọ ìyá mi sọ ó ní mo ń bẹ sọ yìí. It is high time you take a step. Gbogbo nǹkan tó ń ṣe yìí kò make sense now. Ẹni tó bá ń wojú Ọlọ́run ṣé bó ṣe ń ṣe leléyìí. Èní patí ọ̀la ìgbà wa bó ṣe ń ṣàlàyé fún mi náà ló ṣe ń ṣàlàyé fún mi. Jọ̀ọ́ torí Ọlọ́run ìjọ́ wo lẹ fẹ́ ṣe léyìí di? Inú mi ò dùn now. Ọ̀rẹ́, mo understand nǹkan tó lè máa dùn ẹ́. Àwọn ìwọ náà ti sọ tán sí pé tí n bá wá sọ́dọ̀ òótọ́ dẹ̀ ni àwọn ọmọ ẹ̀ máa fò mọ́ mi. Tó bá wá bí lẹ́yìn kájà mi gbóǹtà kò dẹ̀ tún débi kí ó jẹ́ pé alátiṣe mi máa ti ṣe ara rẹ̀. Better ká láti ṣe ẹ máa ti ṣe ara ẹ ní o because what we're doing is what doing well. Even kò ń ṣe well nìkan kò ṣe on time ni please. Inú mi ò dùn jọ̀ọ́. I understand. I will find a way. Don't worry. More solutions. Better. Mo hope so. Okay, nípa ọ̀rọ̀ lẹ́yìn. Sir. Yeah, sure. Mo kàn ní kí n wá béèrè lọ́wọ́ yín pé kí ni kí n bá yín gẹ̀ẹ́tì wá kẹ́mi fi. No, okay. Thank you. Ẹ wà okay, sir. Àbí kí bá yín ṣe orange juice ìyẹn máa wọ̀. I am fine. Thank you. Okay, sir. Thank you.
Abike. Náà yóò jókòó ẹ̀ ní wọ́n fẹ́ gba kọ́ọ̀pù. Wọ́n fẹ́ fún ẹ ní nǹkan tí èmi mu náà ní kí wọ́n náà kó lè mú bẹ̀. Mo kí mo ti sá. Náà ilé ìyẹn ṣọtì Irish cream náà pé ó dàbí ní tí wọ́n bá po tí tó kí. Basically tó bá jẹ́ rúpọ̀ òṣèlú tó bá fi milk tó ṣe kí ní sí it's very nice. But oh, don't cry. Big doctor, you just want to complain. The small doctor, no. Oh, really? Very nice. Sean Loleno. Yes, sir. Oh, okay, there. Báwo ló ti rí? Ó wà òkè, ó dàbí Milo. Bí Milo? Wow. Ìtàn bá pò tán fi mílìkì ọlọ́pẹ́ sí. Ọ̀lẹ́. Abike. Wọ́n yìí dẹ̀ ń try pẹ̀lú orin kíkọ. Ó wà òkè, sà. O lè jórujó tánjú ẹ̀? Bẹ́ẹ̀ni, sà. O lè twerk náà? Bẹ́ẹ̀ni, sà, mo lè twerk. O lè twerk? Bẹ́ẹ̀ni, sà, mo lè jó dáadáa. Oh, wow. Congratulations. Wale? Mo sì, mo díẹ̀ sí. Mọ̀ pé ohun tó tutù. Ó wà òkè, Milo lè ní. Milo ni. No, mọ̀ pé bóun tó ṣe tutù yẹn, a rí ibi dúró sí lára. Wale? Okay. Ọ̀pọ̀ ńlá náà, àbí kí n gbé ẹwọ́ nínú room? Ọ̀rọ̀ láìpẹ́ nínú room. Àbí kẹ́. O ní bátìrì ni. O ní bátìrì lára. Àbíké sí ń lọ bí kòkòrò. Bí ṣe ń dùn yín gan lè. Àbíké. Àbíké ń bú díẹ̀ sí. Àbí bí Milo ló ń ṣe rí. Yẹn ń gbé lọ́nu yàrá ẹ̀. Yẹn ń gbé lọ́nu yàrá ẹ̀. Anyone. Àbíké anyone ló sọ. Wà. Yẹn ń gbé lọ́nu yàrá ẹ̀ nígbà yẹn. Máa wọ̀ ẹ̀ máa ṣe gbé ìwọ máa dára ẹ̀ láàmú. Ó lè gbé. Àbíké. Yéèpà. Ajá Casablanca. Wọ́n àwọn wájú mi. No, really. Yeah, what's it? I just want to No, no. All right, later. Okay. Abike. Ma. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ? Mo notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, téèyàn bá ti rán ẹṣẹ́, o kì í jáfáfá mọ́. O kò máa ń wà sluggish bákan bákan. Ṣó wà okay ṣá? Bẹ́ẹ̀ni, mo wà okay mà. Stress ni. O ti ń stress ara ẹ jù nìyẹn. Kó máa ṣiṣẹ́ díẹ̀ wá máa stress ara ẹ wo bó ṣe kù. But Oni, take it easy. Tí kò tiẹ̀ fẹ́ inú ara ẹ̀ sọ nǹkan tó ń ṣe náà. Mo mọ nǹkan tó ń ṣe ni, mo mọ irú situation tó ń go through ni. Stress yourself less. Nǹkan tó máa ń sọ fún yín nìyẹn. Àwọn oògùn tó ń rà fún ẹ kó máa lò kó lò wọ́n ni. Abike, ma, kí ló ṣe? Oyi kọ́ mi ni. Oyi wèrè wo ló ń kọ ẹ? Irú èyí wo nìyẹn? Baby, ọmọ yóò wà okay. The stress ni. Do you know what? I think I should take her to the hospital. No, our hospital call. Tó bá lóyìn kó wọ́n stress ara ẹ jù ní ẹ kó mu milk kó dẹ̀ lọ sùn sínú yàrá ẹ̀. That's how. No. Please, just for your long. She's my maid and I have to take care of her. See anything bá ṣẹlẹ̀ something. Ọmọ mi ló máa wà now. No, nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí now. Àbí stress kọ́ ló ń go through ni. Bẹ́ẹ̀ni sir, but oyin kọ́ mi. Àlóyìn wèrè wọ́n tó ń pariwo yìí lẹ́mẹ̀wàá. Oyin òṣìwò ni. It's okay, darling. Do you know what? Let me just take her to the hospital, okay? For safety, please. Jẹ́ kí n gbé lọ hospital. Don't worry. Oh, need that tẹ̀lé wa. Èmi nìkan á dá gbé lọ, okay? Please, where's my car key? Car key me that. Ó máa wà ní. Okay, then. All right, darling. I'll give you a call. Okay. Ìgbọ́n lè
lórí burúkú lọmọ yìí oyin wèrè wo ló ń bẹ níwájú. Abike ṣọmọ fún mi láìpẹ́ ó dẹ̀ mọ́ bí mo gbogbo ṣe máa ń wá sílé tó máa ń sọ̀rọ̀ ẹni dáadáa tó máa ń gbèrú ẹ̀ jẹ́ reason tí mo ṣe máa wá sílé yìí mi ò dẹ̀ ní fẹ́ kó bójú mi jẹ́ Abike mi ò ní fẹ́ kó disappoint gbogbo nǹkan tí má ti bí ẹ̀ ń sìn ni kò máa dá mi lóhùn Abike ta ló fún mi lóyún. Àǹtí mi. Look Abike fara balẹ̀ ṣe túbọ̀ sórí kò sí big deal nínú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí tí ò bá sí nǹkan tó dé ni àìmọye irú ẹ̀ tó ti wà nílé ọkọ tó ti ń bímọ wo jẹ́wọ́ ẹni tó fún ẹ lóyún fún wa àwa máa lọ bá ẹ bá a lè máa ṣàlàyé fún pé o ti lóyún fún o kó wá ṣẹ̀tọ́ ẹ̀ torí àtàná ni mo ti ń bí ẹ báyìí tó jẹ́wọ́ fún mi nítorí ẹ̀ ni mo ṣe pe ẹ̀gbọ́n ẹ wá pé bóyá wàá lè sọ òótọ́ ọ̀rọ̀ fún wo àtàná tá a ti kúrò lọ hospital tí dókítà ti confam fún wa pé ó ti lóyún ó ní mo ti ń bí tí ò dá mi lóhùn bá mi tẹ̀ nínú dáadáa. ṣùgbọ́n bẹ́yẹn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò le olóyún ẹni báyìí báyìí ló lóyún fún kò jù bẹ́ẹ̀ lọ. ẹni tó fún mi lóyún. àtijọ́ tí wọ́n ti ń wá bí iṣẹ́ gate má kankan ṣí gate fún ẹ nínú ọ̀tọ́kọ́ mi nìkan náà ló ń bẹ̀. ṣé ni ẹ wá kí wá nílé mi àbí òkè bóyá àdúgbò ìlú mi. rárá. mo kú. Tani. Abike ma. Lọ́yún. Ó dájú ni o. Abike ìka tó ń fún ẹ lóúnjẹ ló pé sẹ́nu tó ń rún bí pákó yìí. Àmọ́ ìtì bójú mi jẹ́. Ìwọ náà dé pẹ̀lú kàrámọ̀ nìyẹn. Ṣé o mọ̀ pé bó ṣe ń ṣe yìí ó máa kó láyà sókè sí i ni? Àníkà pẹ́ẹ̀tì ọmọ kó lè jẹ́wọ́ ẹni tí yóò fún lóyún ó tún pé ojú ọmọ ilé yóò ṣe fàmọ́ra ẹnu mi kan ló ti máa gbọ́ pé ìyá ọba kú wo ẹnu ara ẹni kò fi sọ fún. Sọ́kọ̀ tó pọ̀ lóyún. Ok ọmọ nǹkan Abike mo promise ẹ wípé anybody tó ń kó jẹ́ mi ò ní bínú sí ẹ ó yá jẹ́wọ́ fún mi. ọkọ àǹtí mi. ọkọ ti tèmi Jíbọ́lá mi ló lóyún fún. mo ti kú. Abike nínú tẹ́mi. ọ̀rẹ́ mi wọ́n báyìí. àǹtí mi. ọ̀rẹ́ mi súnmọ́ yìí. ọkọ mi yọ lóhùn ó kù ní Abike ti dojú tì mí ó ti fi mí ṣe lẹ́yìn aládùúgbò ọmọlọ́mọ tó jẹ́ pòore ló ṣe fún mi òun ọdún lẹ́yìn wá mú ẹ nírọ̀rùn ó ṣòro dẹ̀ fi mi sùn kéde ká ti gbọ́ gbogbo ìyá máa fi mí ṣe lẹ́yìn aládùúgbò wá lọ́mọ tí mò ń pè lọ́mọ àṣepá ńlá gbé ọmọ ni tó bá tiẹ̀ fi lù ẹ́ ṣó yẹ kí wọ́n gbà ṣó yẹ kó rò wípé oore lọ́mọbìnrin yìí ṣe tó wá mú ẹ bí tó mú ẹ kúrò tó gbàgbà ìkiri lórí ẹ. ẹ wò mọ́ mi ó ti ṣẹlẹ̀ lónìí kò lè sí kọ́ta lè ṣe sí. bọ̀tà àǹtí mi kọ́ tẹ́ ṣe yóò dáa náà ẹni tẹ́ kó ń bọ yín tó fún yín láṣọ tó ra bàtà fún yín tó ṣe everything fún yín rárá lóyún fọ́kọ ẹ̀ àìlè yóò dáa ó kú díẹ̀ káàtó kò dáa o. Mami kò yé mi bó ṣe ṣẹlẹ̀ kò yé mi. Kò yé bó ṣe ṣẹlẹ̀ yóò fi ti pa mú ẹ ní. Ó sọ kò yé ẹni pé kò yé yìí lọkọ náà ló ń wí. Tó bá tiẹ̀ kẹ́nu sí ẹ ṣé kò yẹ kí wọ́n wá sọ fún bíbí báyìí wípé màmí kan báyìí ni kí n gbà ẹ́ nímọ̀ràn ó wá sọ kò yé kò burú ó ṣe tó fi mí ṣe lẹ́yà tó fi mí ṣe sí tó dojú tì mí.
ó dójú sí mi. Ẹlòmíà kí mi àkìdélé á ní pé bára mi dà sọ́hùn mi ní lẹ́nu ọ̀rọ̀. Babe, abu bu 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 bu. Kí ló dé, you're not lively out here, Kimi. What's this you're drinking? Oh, okay. Cool. Babe, you're right. Jibola. Yes, darling. How could you? Hello, Shia. Are you drunk? How would you do such a thing? Why did you do it? Shut up, Joe. I didn't hear you. So how could you? Are you drunk? Are you drunk? Are you mad? Are you drunk? Are you mad? Stop asking me stupid questions. Mo wọlé o Kimi, o ń bèrè mi àmàmà ẹ̀. Láyé ẹ bá ti jẹ́ ẹ̀rọ sílẹ̀ ni ọmọ. Má mu ọtí mọ́. It's not good for you. O Kimi inú ilé o dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ, are you mad? Nítorí ọmọ tí o dẹ̀ ń ṣe dáadáa sí mi. This is Jibola, your husband. Keep quiet! Bẹ́ẹ̀ni sọ, ṣé wàá òkè ṣá? O ṣòṣì pẹ̀lú mi tán, o tún sọ rubbish. I don't know kí ló dé tí gbogbo ẹ̀yọ́ ọkùnrin ṣe ya wèrè sọ́wọ́ kan náà báyìí. Kí lẹ fẹ́ gan-an? Kí ni nǹkan tí obìnrin fẹ́ ṣe fún gbogbo ẹ̀yọ́ ọkùnrin láyè tẹ́lẹ̀ fi ní ìtẹ́lọ́rùn? For crying out loud, what more do you want? What else do you want from me? Jibola, ìwọ, ó dẹ̀ lórí láyà, ó dẹ̀ lọ fún ọmọ ọ̀dọ̀ mi lóyún under my roof, under my nose. Ó fún ọmọ ọ̀dọ̀ mi lóyún. It's not what you think. I'm sorry, but I can explain. I'm sure but Allah might get you going the wrong way. I'm telling you the reality. I'm sorry about that. I will explain everything to you. Just... Don't you ever touch me again! Ní ayé ẹ má tún ever fọwọ́ mi wọ́n. You this crazy man. Iyán ti dà tún ọbẹ̀ ti dà tún ṣe bí ọba sọ dùnú dandan ọbẹ̀ àtẹlẹ́nu bí wúrà ọba sọnù a kì í mọyì wúrà a ní kó ṣe tó tó ló lè ṣe tó 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 aláìmọ̀ kò fi púpọ̀ ṣe ra ẹ̀ olówó òtẹ́rù bọ́pọ̀lọ́ ò bá kó sómi tútù kó sí gbígbóná kò lè ròyìn tó sàn ohun tó yẹ kó fowórọ̀ ṣe ló ṣe lọ́jọ́ alẹ́ ṣé ti rí ẹ̀ka bí àwọn ọ̀dà a máa nà wọ́n pa Olúwa kò sí problem. No one. Ẹ má wọrí, èmi náà pẹ̀ tó wá dọ̀. Àlẹ́ mi bó ṣe wà lé. All right. Abike. Ṣé o ti fọ gbogbo abọ́ kitchen? Rárá mà. Mo ní kó di àárọ̀ la kí n fọ papọ̀ ni mà. O ṣe máa ṣe báyìí tó bá dọ̀la. Irọ́ o. Èmi ò láìkì gbogbo kitchen yẹn bó ṣe dọ̀tí báyẹn. Ó mọ̀ pé mi láìkì dọ̀tí náà. Irọ́. O máa lọ fọ gbogbo abọ́ yẹn sè. Ṣó ti yẹ? O máa clean gbogbo kitchen yẹn pátápátá. Gbogbo ẹ̀ bó ṣe ń rùn yẹn mi ò láìkẹ̀. Wàá fọ gbogbo abọ́ yẹn, wàá fọ gbogbo bẹ̀. Á mọ́ tónítóní. Ṣó ti yẹ? Kó rọ́jú, kó parí gbogbo iṣẹ́ ẹ̀ lálẹ́.
wàá mọ̀ pé tó bá di ọ̀la wàá tún start at fresh wàá bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun lọ́la kò ṣe pé ó máa join iṣẹ́ talẹ̀ wàá join ẹ̀pọ̀ mọ́tọ̀la ṣó ti yẹ báyẹn ṣó ti gbọ́ kó dẹ̀ lọ da ilẹ̀ yẹn nù síta ilẹ̀ yẹn ti kún jù kó lọ dànù síta ṣó ti nu bẹ̀yẹn ṣó ti mọ́ ó yá máa lọ tó bá ti ṣe tán kó wá nu tébù yìí náà gbogbo ẹ̀ ló dọ̀tí o kó dẹ̀ wá gbá bíbá yìí náà pẹ̀lẹ́. Abike bá mú chocolate wá nu fíńgà bẹ́ẹ̀. kò ní bọ́ lọ́wọ́ èèyàn má pẹ́ o. ilẹ̀ ọwọ́ èèyàn ló máa bọ́ sí. ẹni tó ṣe nǹkan tó dùn ní lónìí ó lè padà wá ṣohun tí ó dùn mọ́ ní lọ́la. nǹkan ẹni o kì í di méjì o nínú òbí ni. ṣé ti rí kí ló dé tó wá sùn kalẹ̀ síbí báyìí mo wọnú kitchen sí mi ò bá oúnjẹ ń bẹ̀ ṣáà ní jẹun ni. àǹtí ó rẹ̀ mí ni mo á wò pé tó bá ṣe díẹ̀ máa wọ kíṣì lọ máa lọ dáná. Can you imagine ẹgbẹ́ rubbish tẹ́lẹ̀ ń sọ jáde lẹ́nu ó rẹ̀ díẹ̀ so torí ẹ̀ lèmi ò ṣe ní jẹun lọ́sàn-án yàbí wọ́n má lọ gbé ọwọ́ burúkú ìwà o má lọ rò pé torí o ti lóyún sí o máa lọ máa fi àwọn iṣẹ́ tó yẹ kó o ṣe nínú ilé kó máa fi sílẹ̀ kó máa foyún kẹwọ́ I won't take that from you okay torí èmi kọ́ ni mo rán ẹ níṣẹ́ iṣẹ́ tó wá ṣe ní bíbà ò ní kó gbájúmọ́ mi ò ní kó wá lóyún bíbà iṣẹ́ ni mo ní kó wá ṣe iṣẹ́ ni mo gbà ẹ́ fún so kó bọ́ sínú kitchen sí kó lọ dáná fún mi. àǹtí ẹjọ́ ẹ má bínú bọ́mọ yìí tẹ̀ ṣe ń yí kò yé mi ẹjọ́ ń dùn mí gidi gan. má bẹ́ẹ̀ ni nígbà kókókókókó ṣe kìíní kò rẹ́sì jẹ. wọ́n fẹ́ jìjì jẹ́ yẹ́yẹ́yẹ́yẹ́ ọjọ́ bá pa mí ní ọjọ́ bá pa mí ní Can you imagine? Ó jókòó kalẹ̀ sí bíbáyìí ó sọ pé torí pé òun lóyún sínú ọwọ́ ń dùn kíní kan dùn ara ń ro òun kò lè dáná fún mi man. kí ló dé tó wà heartless báyìí náà irú rọ́bìsì wo ló ń sọ lẹ́nu tí ò dùn yìí orí èèyàn ní irú condition báyìí tó ní kó lọ sóúnjẹ fún ẹ oúnjẹ òṣìwò ní kó lọ sí fún ẹ. ẹ̀bọ̀ ṣé mi ò ní jẹun ni. oúnjẹ òṣìwò ló ń jẹ kiri wọ́n bí ọ̀fọ̀ oúnjẹ òṣìwò ló ń jẹ kiri ó lè bá sí kíkì kó sóúnjẹ fúnra ẹni. Jíbọ́lá, are you talking to me like? Yes, I'm talking to you. Nítorí ìwà tó wúyẹ́ òwú ẹ tó ní làákàyè rárá. Ó ń fọwọ́ sọpọlọ fún mi pé èmi stupid. Ó ní làákàyè. Ìwọ kò ní làákàyè. Mi ò kórìí ẹ pé. Orí ìwọ kò pé. Orí ò pé rárá. Orí ò pé Jíbọ́lá. Orí ìlú condition báyìí oníkó lọ máa sóúnjẹ fún ẹ. Oúnjẹ oníkó lọ máa sè fún ẹ. Ó sọ̀rọ̀ di seven garage kó máa sóúnjẹ fún ẹ. Èmi ló ti bẹ̀rẹ̀ so gbádùn sá. Ṣé o gbọ́ gbádùn sá? Pẹ̀lẹ́ jàre Àbíkẹ́. Kí ló wọ́n fẹ́ ṣe pẹ̀lú? Kì í fọwọ́ kọ́ ọmọ jáde. Mo fẹ́ fọwọ́ kọ́ ọmọ wo ló fẹ́ fọwọ́ kọ́? Àbí nǹkan sí ẹni. Mo fẹ́ get out jọ. Má bàa mi sọ bẹ́ẹ̀. Tèmi ti bá mi. Àbíkẹ́ Alara ti fàràdà ọkọ mọ́ mi lọ́wọ́. Mi mọ nǹkan tí mo lè ṣe. Kò wá sí nǹkan tí mo ṣe nínú ilé báyìí tó tẹ́ Jíbọ́lá lọ́rùn mọ́. Gbogbo nǹkan báyìí, gbogbo nǹkan ló máa sọ di mistake mọ́ mi lọ́wọ́. Ó ti sú mi. Mo fẹ́ kẹ́mi ṣe mọ̀ pé ìwọ ló fà. Gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìwọ ló fà. Torí ká ní pé gbogbo nǹkan tí mo kọ́ ẹ bọ́ ṣe dáná gbogbo ẹ̀ ká ní pé òun mú lò ní. Nǹkan tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. Ìgbà tá a dẹ̀ gbọ́mọ ọ̀dọ́ ń gbà yìí. Èmi àti ẹjẹ́ lágùnmẹ́ǹtì pé gbogbo nǹkan tọ́mọ yẹn bá ti ń ṣe báyìí ó máa fojú sí. Tó bá dẹ̀ ti mọ̀ a máa ní kọ́mọ yẹn máa lọ. Ká ní pé o ti mọ̀ ṣé o ní ti lé ọmọ yẹn lọ́kọ́ tó bẹ̀rẹ̀ gbogbo dírámà tó ń ṣe yìí. Èmi ìmọ̀ kọ́ta máa ṣe sí o kò yé mi o mi ò mọ̀ o. Ọmọlára so kí ni kò tá máa ṣe báyìí? Mo nìkan náà ni mo ní you're the only friend I have. What do I do? A ní pé mi ò mọ̀ àti pé kí ló tiẹ̀ ń tẹnu mọ́ pé ìwọ nìkan ni mo ní ìwọ nìkan ni mo torí kò yé mi àlẹ́gẹ́ ìbò ló ń lọ tó di ẹrù tó di gbogbo ẹ̀. Mo ti kó kúrò lé mo ti kó wá síbí báyìí. Ibo náà ti ń ṣerú ẹ̀ o bínú kúrò nílé ọkọ ẹ̀ o wá kẹ́rù wá bẹ́ẹ̀ mi lé ṣé o mọ̀ pé mi ti má rì ni. Ó dẹ̀ mọ́ ọkọ tí mo ní. Mo ti kó wá bẹ́ẹ̀ mi báyìí kò sí ibòmí tí mo lè lọ. Àjọ nítorí Ọlọ́run má fi tiẹ̀ kó bá tèmi ọkọ mi ń sùn ni tó bá máa jí tó bá gbogbo ẹrù ń bì kò ní láìkẹ́ o so mo nǹkan tí màá sọ fún yín sìn bí a kò wò ní pẹ́ tó máa fún wa máa lọ kò yé ẹ. Ọmọlára please don't do this to me. Kò sí nǹkan tí mo lè ṣe ọkọ mi lónìí fa. Honey? Oh, okay. Kò possible tó tọ̀. Sorry, tí o bá jẹ́ àbúrò tèmi ni, advice tí máa fún ẹ ní pé kó padà sílé ọkọ ẹ kó lọ ṣàtúnṣe ń bẹ̀. Mo ti sọ fún un. Ẹbí mo ti sọ fún ẹ ń sìn. Nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí,
ìwọ ló fà o. Ìwọ náà ni kó padà sílé ọkọ ẹ kó lọ wá nǹkan ṣe sí. Ṣó yẹ? Wọ́n fẹ́ dé tàn bẹ́ẹ̀. Ṣó ti rí bẹ́yẹn? Ó fẹ́ fi tiẹ̀ kó bá mi. Mo mọ̀ pé wọ́n rán ẹ sí mi ni, àmọ́ kó tó jíṣẹ́ wá máa lọ. Tí ò ní bàjẹ́. Mo máa pè ẹ́ wọ láì má pè ẹ́. Ní sùúrù ní ìwọ tí ẹ̀ kọ́kọ́ máa lọ náà. I don't have anywhere to go. Máa ilé ẹ̀ ní ilé ẹ̀, ilé ọkọ ilé ẹ̀kọ́ ni, lọ kẹ́kọ̀ọ́ díẹ̀. Wá máa lọ. Ní sùúrù, ṣé kí n bẹ gbélé yìí? Lọ kẹ́kọ̀ọ́ sẹ́ẹ̀. Ilé ọkọ má gbàgbé fóònù ẹ̀gbà. Tó dà máa lè pè ẹ́. Ọ̀nà ìdí má pass night, ó ṣe ibi yóò ṣò tẹ̀. A ní kó máa lọ, ó ṣe dé gbọ́ alábàáyé. Ṣé ti rí ìgbà onígbọ̀n ìgbà lọ́wọ́ rẹ̀? Àárò yẹn á sọ mí báyìí. Tèmi ni ṣé gbogbo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pátá má gbàgbé kankan bẹ́ẹ̀. O ti gbọ́ ohun tí mo sọ. Báà ni mo ti lè tẹnu mọ́rọ̀ jù. Ní tí mò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ara mi yéra mi. Torí wípé béèyàn ṣe ń wà nílé òbí èèyàn ó ti yàtọ̀ sígbà tó wà ní abẹ́ ọkọ nísìn. Máa ṣe jẹ́jẹ́. Ohun tọ́kọ ẹ bá fẹ́ ni kò bá fẹ́. Ohun tó bá lóun fẹ́ jẹ ni kò ṣe fún. Má ti òròjú bọ̀ àmọ̀là ló wè mí jẹ ọkọ ẹ̀ ní ìrẹsì ìkọ̀kan náà ni kó jọ wù yín jẹ. Ìyẹn ló jẹ́ wípé àjọ fìmọ̀ àfi ṣọ̀kan. Má fọkọ ẹ̀ ń wàhálà jókòó ara ẹ̀ jẹ́ o ti gbọ́. Màmí ẹ ó kú mọ́rú ọmọ tẹ̀bí ẹ mọ̀ pé jẹ́jẹ́ mi náà ni mo máa lọ àdúrà mú kàn fẹ́ kẹ́ máa fi ràn mí lọ́wọ́ mo ti rúre kí n sọ rí láyà tàlàáfíà. Agbára Ọlọ́run máa sọ rí mo máa gbóhùn ìyá mo máa gbóhùn ọmọ lójú ayé mi ni mo tú ẹrù mi wò kò sí kínníkínní kan bẹ́ẹ̀ kò sí wàhálà ọkàn mi balẹ̀ dọ́dọ̀ Ọlọ́run. Agbára Ọlọ́run máa gbóhùn ìyá máa gbóhùn ọmọ ni tí ò sí wàhálà kankan àbúrò ẹ̀ náà ó pè àjọ sọ̀rọ̀ màá ní kóun náà kó pè ẹ́ àbó ń pè ẹ́. Ó máa ń pè mí màmí ṣé kò sọ fún yín ni. Kò sọ fún mi o. Ọmọ yín ẹ̀ láìkò owó àkáǹtì ẹ̀ gan-an máa bá fi nǹkan síbẹ̀ kò jíṣẹ́ fún yín màá. Kò ní sọ yẹn fún mi kò ní sọ fún mi. jọ̀wọ́ ni màmí. Ó dà kò burú ọkọ mi ó dàbọ̀ rọra o ó dàbọ̀ ọkọ mi ó kọ́kọ́ ẹ o. Ẹ kú jókòó àǹtí. Ṣẹ́ẹ̀bì ń pé mo dá yín jókòó látàrọ. Ẹ wò mo ń ṣe àwọn kankan lọ́wọ́ ní kitchen ẹ má bínú torí ẹ lọ. Mi bínú. Àǹtí ẹ jọ̀ọ́ ẹ̀yin ni mo wá rí lórí ọ̀rọ̀ oúnjẹ sísè. You are in the right place. Ṣé rí kò sí oúnjẹ tẹ́ fẹ́ tó bá jẹ́ tilẹ̀ yín ni tó bá jẹ́ ti òkè òkun náà ni gbogbo ẹ̀ pátápátá la lè sè. Ṣé wá rí kò sí bí èrò yín ṣe pọ̀ tó o kí wọ́n tó 5,000 kí wọ́n tó 10,000 gbogbo wọn pátápátá la máa dá lóhùn tí ó dẹ̀ ní sí wàhálà ẹ̀yẹn ṣàti sọ pé nǹkan báyìí lẹ fẹ́ we are good to go. Ẹ dìde èwo làbọ̀rọ̀ ìkúnlẹ̀ ẹ má kúnlẹ̀ ẹ dìde ẹ jókòó. Ẹ jẹ́ kí n wà báyìí. Ẹ jẹ́ ìwà báyìí tèmi yé mi ìjọ tó yọ lọ ṣẹ́rí kò ń ṣe pé bóyá mo wá béèrè nípa oúnjẹ pàtí àbí bóyá mo fẹ́ ṣe oúnjẹ pàtí mo fẹ́ kẹ́ ẹ jọ nítorí Ọlọ́run bá kẹ́ ẹ kọ́ mi bí mo ṣe máa ṣe oúnjẹ. Ẹ̀yin bẹ́ẹ̀ ni ìjọ tó yọ Ọlọ́run àti ìṣàánú mi ẹ wò ṣe rí gbogbo iyekíye tó bá máa ná mi mo rẹ́dì láti fi kọ́ oúnjẹ sísè àti oúnjẹ tilẹ̀ yìí o àti tòkè òkun gbogbo oúnjẹ tẹ bá mọ̀ sí pátápátá ẹ ṣáà kọ́ mi ní gbogbo ẹ̀ mo rẹ́dì láti sanwó fún. Ẹ wò ẹ tiẹ̀ dìde ná ẹ dìde kẹ́ ẹ jókòó ẹ dìde jókòó. Ṣẹ́rí àti bí mo ṣe wà yìí ẹ wò kó ń ṣe pé máa kọ́ mi lásán máa fún yín ní owó gidi tẹ máa fi kọ́ mi lóúnjẹ sísè. Ẹ wò ẹ má wọrí tówó bá ti wà nílẹ̀ iṣẹ́ kí ni mo gbà bí mo ṣe ń sọ oúnjẹ náà mo ń kọ́ àwọn èèyàn náà sórí we are good to go ìgbà wo lẹ máa wá bẹ̀rẹ̀. Iyán ti dà tún gún ọbẹ̀ ti dà tún sè bí ọba sọ dùnú dandan ọbẹ̀ àtẹlẹ́nu
sómi gbígbóná kò lè mọ èyí tó sàn. Ohun tó yẹ kó fòwúrọ̀ ṣe ló ṣe lọ́jọ́ alẹ́. Ṣé ti rí o pé ká onígbà ń lò bá olóore bá lóore kò lè dúró dẹ́nìkan. Obìnrin sọ̀wọ́ nù olóhùn olórí ọkọ abẹ́ orí arúgbó falẹ̀ sunkún òkè kò wá tán kí dé bá ní káyẹ̀rí. Ohun tí kò bá tí ì dé láyé ò gbà, ohun tí a kò bá rí bí sá fún a máa dúró dè ní. Ká mú gbá sọ́wọ́ ọ̀tún kó tún bọ́ sọ́wọ́ òsì, ọwọ́ náà ló ṣì wà. Kò ní bọ́ lọ́wọ́ èèyàn kó bọ́ sílẹ̀, ọwọ́ èèyàn ló máa bọ́ sí. Ẹni tó ṣe nǹkan tó dùn ní lónìí ó lè padà wá ṣe ohun tí ó dùn mọ́ ní lọ́la. Nǹkan ẹni o kì í di méjì o, kì í dùn ó bí ní. Ṣé ti rí mẹ́ka onígbà ń lọ. Ọ̀yàwó ẹ yóò wù mí o, ohun tó dáa náà wọ́n ń wùyàn mí. Inú mi ti ẹ̀ dùn nítorí gbogbo nǹkan tí à ń fẹ́ òun náà lọ́lọ́run ṣe fún wa. Ọ̀rẹ́, mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ o, tó bá dẹ̀ lè ṣe fún mi inú mi á dùn gan. Mo mi gbọ́. Nípa ọ̀rọ̀ Fadékẹ́mi ni. Please don't get me upset really. Tó bá ti jọ́ ọ̀rọ̀ ẹ̀ ló fẹ́ sọ jọ nítorí Ọlọ́run. I'm not interested and I don't even want to listen. Sórí ọ̀rọ̀ ẹ̀ ó ti di àfihàn tègùn fíṣọ. I don't ever want to go back to search. Kóníkálùkù máa lọ́n lọ ẹ̀. Síta sí mi. Ẹjọ́ náà tẹ́bà tí wàá rò torí anybody. Ẹ dẹ̀ rò torí ọ̀rẹ́ yìí. Etí mi ti kún ládùúgbò. Ojú máa ń tì mí ní mi lè rìn ìta mọ́. Ẹjọ́ sáà mo fọlọ́run bá bẹ̀ yín. Ẹ dáríjì àǹtí Fèyí kan padà wá sínú ilé. Ẹjọ́. Ó ṣe ìyàwó mi, inú mi dùn pẹ̀lú gbogbo bí wọn náà ṣe bá mi dá sí yìí. Jọ̀ọ́ mi ní fẹ́ gba gbogbo àsìkò ẹ̀. Mo kàn fẹ́ tọrọ 1 minute lọ́wọ́ ẹ̀ péré kí gbogbo nǹkan lè yanjú. Okay, mo ti gbọ́. Mo mọ̀ pé wọ́n á bẹ lójijì, but má jẹ́ kó bá ẹ lójijì because nǹkan tí mo ṣe yìí mo rò pé kò ń ṣàgbára mi, but mo fẹ́ jẹ́ kó wo ọ̀rẹ́ wa láti ilẹ̀ wa kó jọ kó gbà mí tọwọ́ tẹsẹ̀. Mo dẹ̀ fẹ́ jẹ́ kó gbà bó ṣe rí. Wọ́n ní tẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ kí n pẹ́ lórí ìkúnlẹ̀ jọ nítorí Ọlọ́run jọ bá mi accept ẹ̀. Ajíbọ́lá, jọ nítorí Ọlọ́run bá má bínú sí mi. Mo ti mẹ̀bi mi lẹ́bi. Mo ti realize gbogbo mistakes mi. Mo dẹ̀ ti learn lesson mi. Gbogbo nǹkan tó bá ti ní kí n ṣe, ó ní máa ṣe. Ibi tẹ́ bá ti ní kí n fọwọ́ sí nínú ilé náà ni màá fọwọ́ sí. mi ìdè ní kọjá ìyára mi mọ́. Mo ti gba kádàrá, mo ti gbà pé bọ́lọ́run ṣe kọ́ tèmi rẹ̀. Kódà bó ṣe wà yìí, mo ṣetán láti gbà gẹ́gẹ́ bí ìyálé mi. Jọ torí Ọlọ́run ṣàánú mi. Àǹtí láíláí orí ni yín lágbára Ọlọ́run ẹ̀ ní dèrò. Àǹtí nǹkan tí mo kàn fẹ́ bẹ̀ yín ni pé bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi tẹ́lẹ̀ ni kẹ́ ṣe máa ṣe sí mi. Ẹ wo ìyàwó yín ni mo jẹ́ ọwọ́ náà mo fi bẹ̀ yín àǹtí ẹ jọ̀ọ́ ọkọ mi. Okay. Àkọlé Ọlọ́run ọba ò ní tàsé.
ọkàn ni ò dẹ̀ kí n di méjì kí n bí ni. Mo gbà yìí tọ́lọ́run ṣe fún mi, mo dẹ̀ dúpẹ́ lórí ẹ̀. Nǹkan ẹni ò kí n di méjì kí n bí ni. Abike o, Abike Alara, Abike Alara, orí kò gbé kó fi ẹ́ dára ire, ọlọ́wọ́ ara, Abike, Abike Alara. Ìyàwó ilé, ẹ má gbọ́kọ́ lórí pàǹtẹ̀tẹ̀, ilé ọkọ, ilé ẹ̀fọ́ ni, oúnjẹ fọ́kọ lásìkò, bọ̀wọ̀ fún ọlọ́bẹ̀ ló lọ́kọ ṣọkọ yọkọtọ̀, torí ọkọ wọn lóde lọ́pọ̀ ló ṣe gbé tiẹ̀ fún, tá a bá mórí délé ọkọ ká tún fi wà kú, bí wọ́n bá ń tọ̀ ẹ́ jọ̀wọ́ ó má tọra rẹ̀, àfọ̀bọ́ ọlọ́gbọ́n ṣọgbọ́n kì í ṣìwà wù.